ọjà tó ń ta àwọn ikọ̀ rẹ̀ wọ́n tún kóra wọn rẹ́rẹ́ dé sórí ètò lóòrọ̀ tòní ẹtúnṣe tẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa pàápàá ẹ̀yin tí ẹ gbọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ̀yin tẹ́ sì sọ pé àjímúná ayé rèé tó ṣe pé ìtẹ́ máa kọ́ ń gbọ́nù ẹ̀yin gbogbo náà la kí lóòrọ̀ tòní pé ojúmọ́ rẹ ló mọ́ gbogbo wa o nítorí pé ojúmọ́ rẹ báyìí ní mọ́ ẹ mọ́ ojúmọ́ rẹ náà ní máa fi aburú oníṣẹ̀lẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wa ẹ ṣeun tẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa lóòrọ̀ tòní ẹ̀yin ètò wọn ó ti máa ṣe kíni yóò máa gbìnàyà á tún máa ṣe gẹ́gẹ́ bí ìṣe wa níṣẹ́rẹ́ wẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀ yóò máa wọlé tẹ̀léra wọn bàbá ọjà bó lójúmọ́ bó ló ṣe. tó akínyín kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́ gẹ́gẹ́ bí ọmọge wa ti ṣe sọ akínyín káàkiri ibi tí afẹ́fẹ́ ètò ìbá fẹ́ dé fún tòní àwọn àjímúná yín náà rèé lẹ́ni wíà ẹni wíà ni wọ́n ti máa ń sáré yí síbẹ̀ pé fisiriti ni kò yí sí adúgbò ká yín mọ́lẹ́ fún tòórọ́ tòní ọlọ́wọ́ bá mi ló ní kó rí bẹ́ẹ̀ o níbi tá a tún ti máa já alẹ̀ bí àpò yèrè gbogbo àwọn tí ojú wa tó gan ní nínú àwọn ìṣẹ̀lẹ̀ òun ìròyìn eléyìí tí ó ti jẹyọ lẹ́nu àná tí àwọn ojúgbà wa ti wá sí àkókò akọ́ládé adékọ́lá ọmọ bàbá overseer obio ló kọ tèmi. ọ̀dà abdul fatah gẹ̀wá dákẹ́rì mo kí wa pé àkó ojúmọ́ o ṣeun olúwàtìmílẹ́yìn bàbá ọjà ọ̀dà kásìkínú kábíyèsí ni máa gbé àmọ́ ń tà wá ń bí o bó ti wù kẹ́ ẹ gbọ́n bí ifá kẹ́ ẹ mọ̀ ju ọ̀pẹ̀lẹ̀ lọ nípínlẹ̀ ọ̀ṣun kò sẹ́ni tó lè ṣe màgòmágó ètò ìbò bó bá lọ yí ìbò mi máa ń tó lè ṣẹlẹ̀ sí ọ gómìnà adeleke ní farere ìkìlọ̀ ṣé tí gbọ́ gbogbo àwọn tó bá fẹ́ lọ nínú màkàrúrú ìbò pé kò sáàyè fẹ́ẹ́ kankan láti dàbàrú ìbò nípínlẹ̀ ọ̀ṣun. gómìnà náà ló tún wá pàṣẹ ní àyín lọ́dọ̀ tèmi o ó ní gbogbo ẹ̀yin òṣìṣẹ́ mi nípínlẹ̀ ọ̀ṣun mo fún yín láàyè lónìí ẹgbẹ́lẹ́ yín kẹ́ni láǹfààní àti lọ́ọ̀rẹ́ gba káàdì ìdìbò yín o. kò yẹ wá ká bọ̀jàlá. òṣìṣẹ́ ìjọba ń yíwọ́ ẹ gbà mí. ọba balẹ̀ ọba balẹ̀ kò sí bá bẹ gómìnà. ó dàtú wá pé yìí náà ló wá fẹ́ sọ ìwà tí wọ́n ṣàlàyé ọ fún pé gómìnà tó wá sọ pé àwọn tíṣẹ́ wọn ṣe pàtàkì àwọn tíṣẹ́ wọn jẹ́ kókó ipe kò yọ wọ́n lẹ̀ o ipe kò yọ ẹ̀yin ò sínú àwọn tí ó yọ wọ́n lẹ̀ mo fẹ́ wí pé ẹ̀ sínú àwọn tí yóò lọ rè dúró wọ́n ní ká gómìnà wa ní mọ̀lẹ́fẹ́sì àròyìn tán ó ní ẹ̀jẹ̀ jújù láàrin ara yín. àwọn yóò máa gbọ́ kúlẹ̀kúlẹ̀. nígbà mo sọ fún ìyàwó mi pé ọlọ́sẹ̀ ò ní lọ gbíṣẹ́ lónìí ó ní kíni ó ní kò ká àwọn. ó lọ bí iṣẹ́ wọn bọ̀dẹ̀. ó dà bó bá rí bẹ́ẹ̀ kọ́. ọ̀dà ìtọ́kọ̀ àtìyàwó yìí tiẹ̀ wá yé nǹkan dà. ọkọ ọlọ́fọ̀ àìsàn ọkọ ò ní ìsinmi ìyàwó òní ọlọ́sàjà wọ́n lè bó ṣe wó mi. ọlọ́wọ́ fún wa síbi tó ọlọ́wọ́ ló di ìsinmi lọ́dọ̀ ọlọ́wọ́ sì bá bùn yín ní ìsinmi tó dáa. àbí ọlọ́wọ́ bọ̀ ọkọ ló wá bá rẹ̀. kì í ṣe ìsinmi tí ilé ìwòsàn o. kì í ṣe yìí ìsinmi tó dáa ni. ẹ dákun ẹ dábọ̀ ẹ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kankan kọ́ lọ́rùn o èmi ò lọ́nu tó ní ṣe pẹ̀lú òṣèlú òṣèkú sẹ́yẹ o bẹ́ẹ̀ tilẹ̀ rí mi ní assembly àwọn ìjọ adc gbogbo àwọn èèyàn tí ń bẹ ní ìpínlẹ̀ mi mo kó mọ́ra mi ìyẹn nìkan kan ń pọ̀ so gómìnà ayédàtiwa ló sọ fún àwọn ọlọ́tẹ̀ bẹ́ẹ̀. ẹ wò ó gbogbo ohun tí akíntọ́lá ń sọ ohun àti ọ̀rọ̀ òṣèlú ìbò òṣèlú lásán níyìn o kì í ṣe nípa ti àwa mùsùlùmí ní sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe nípa ti àwọn mùsùlùmí rárá o àjọ TICC ṣé TICC ṣé ó ti yí ọ ṣó yí ọ kì í ṣe ICC tún ti sà o TICC ni wọ́n bá àjọ múríkì ò ní wọ́n bá wí ẹ mọ̀ gbọ́ nígbà bá dé lóru yìí. ẹ dákun ṣe rí ìṣẹ̀ṣe ni ká máa ṣe o ìṣẹ̀ṣe ni ká máa ṣe. ẹ rí mú jíìbù o. bàbá ọní òòṣà ti ìlú Ilé-Ifẹ̀ ọba Ògúnwùsì bàbá má ti gbé fọrẹrẹ tó ní ṣe pẹ̀lú Ògún abínibí tí a ń lẹ̀ tí a ní àyè bàbá gbé délẹ̀ Brazil níbi àpé òkè tí ń bẹ́ẹ̀ mẹ́wọ̀n ó lè yan àgbáyé ẹ̀tọ́ ọgbà ń tàwa Yorùbá ẹ̀tọ́ ọgbà lọ́wọ́ wa náà. Ògúnlákàyé. rárá kìí ṣe ògùn àwọn ògùn ìbílẹ̀ wa. abẹnú gọ̀ngọ̀. àwọn ògùn kìí ṣe àwọn bíi ẹyin pa kinní kan pa kinní kan. ìpayọ̀ ń pàdùn. kankan bá o kìí ṣe abẹnú gọ̀ngọ̀. ìtọ́ sọ ni pé àwọn egbòogi tí Jasper máa ń wà kí o. ṣé Jasper máa wà ní. ṣé ká bá bẹ̀rù Jasper báyìí. ká bá bẹ̀rù Jasper. ok sífẹ̀lẹ́ la kí yí o ẹkú sẹ́bẹ̀ ẹkú torí ọmọ èmi ti wà ìpínlẹ̀ Ondo
aṣòfin nípínlẹ̀ Ondo mọ̀ ti fárígá o wọ́n fà akẹ́kọ̀ọ́ ni wọ́n fi jígà kọ́rù o wọ́n ní àfìgbà táwọn bá lẹ́yìn abẹnugan lé àwọn o wọ́n ní àgbà táwọn bá yí àga mọ́ ń dì í làwọn tó dẹ́yìn ní ẹ̀yìn rẹ̀ o bẹ́ẹ̀ ni gómìnà bá wà wò pé kí ni rúgbó bọ̀ yí Ọlọ́run o. ní àkóso tèmi bí n bá ilé ti gún àpè gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi àlímò ṣèlérí. àyà mi ọjà má wulẹ̀ dábàá rẹ̀ ọ̀nà jì sí ra wọn. wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. o ti dákọ̀ ẹni tó sọ̀rọ̀ máa bá ròyìn sùn. ṣé bí àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. kó wa lómi sálẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀ oríṣiríṣi lomi máa ń gbé kí. kò sómi lọ́yọ̀ọ́. àfẹsẹ̀jìrẹ́ àṣejìrẹ́ ń sì rí àjọ ọ̀ṣọ́ àtọ̀yọ́ lójú. ẹnu àlà ló wà. àní tí ń sọ lóòrò tòní sì ń ṣèlérí kò ní ju akẹ́kọ̀ọ́ bí ọgbọ̀n pé tó máa bẹnu yàrá ìkẹ́kọ̀ọ́ tí ń bá lè di gómìnà. bákan náà ṣe rí nǹkan táwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa lò gẹ́gẹ́ bí àwọn nǹkan kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ní máa fún wọn o. tẹ́ ẹ bá lè dìbò fún mi màá tún wá mú àlékún dé bá owó táwọn ọmọ máa fi jẹun. kàgbé mọ́níjà. irọ́ ìyìn tí ń bẹ́ ń bí ni. kàgbé mọ́níjà. kí bí ṣe kàgbé mọ́níjà. mú àlékún dé bá owó táwọn ọmọ máa fi jẹun ní ọgbà ilé ẹ̀kọ́ ẹ sá dìbò fún mi kí n kọ́ wọlé dẹ́. ó ti dá. mo ti wà ìpínlẹ̀ Delta o òkú gbì kòtò ariwo gèè lókè o wàhálà kọ́lọ́mọ àṣàánú báyìí o ó tó gẹ́ o wàhálà mọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹgbẹ́ òṣèlú APC nínú ìpàdé tí wọ́n ṣe nínú ìpàdé àwọn olórí adarí nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Delta ọ̀rọ̀ bá mọ̀ ìdìbò lọ yà o wọ́n mọ̀ ìdìbò ń fúra wọn lẹ́sẹ̀ ojú wọ́n mọ̀ ń ju àga ẹni tó lè pàgò mọ́lẹ̀ pò ó mọ̀ pàgò ọ̀rọ̀ dẹ́n tó níyọ òdìlé. bàbá ọjà ṣe rí òfin tá a ṣeun pé ẹ gbọ́dọ̀ ṣèwàásù máa ń nu ọkọ̀. táwọn ṣe pé díjú yín ká gbàdúrà dẹ́bẹ̀ yẹn díjú ni. iṣẹ́ ìṣúré o. àbí ọ̀tá Ọlọ́run ní. iṣẹ́ ìṣúré díẹ̀díẹ̀ o. wọ́n ní sẹ́ rí òfin tí a ṣeun kì í ṣẹ̀ṣẹ̀ dé òfin o ó ti pẹ́ tí òfin ti ń bẹ́lẹ̀ tá a ti fi di àwọn awakọ̀ àti àwọn èrò ọkọ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ́ pé inú ọkọ̀ lẹ́tì wá dá assembly ìjọsìn lẹ̀ tá a máa pàtẹ́wọ́ tá a sọ pé sẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ bí rí kẹ́rì sẹ́lẹ̀ sọ báyìí pé nínú ọkọ̀ wọn lẹ́nu bá ṣe bẹ́ẹ̀ á fi ìwú rẹ̀ dán wọ́n ní kì í ṣe bí òfin ṣe é dé àmọ́ bá a ṣe wá rú òfin wúyẹ́ padà yìí ló wá dà pé ó gbòdì lára. sáà lè kàmpéènù ọkọ̀. wọ́n lè ṣe nígbà tí ẹ lè sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sì wá máa kàmpéènù ọkọ̀ nígbà tí ọkọ ẹ sínú gbàgede campaign bẹ́ẹ̀ bá campaign lórí pápá. lórí ìṣekúpa ní ìpínlẹ̀ Kaduna Àtíkù àti àgbáríjọpọ̀ ẹgbẹ́ Sokapu ó ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní gúúsù Kaduna yìí o wípé ìjọba àpapọ̀ à ń retí ìgbésẹ̀ yín lọ́gán lórí bó ṣe wọ́n mọ̀ para wọn tẹ́kẹ̀ wọ́n mọ̀ para wọn tẹ́kẹ̀ ọmọ olódòdó à ń retí yín ní àyè o. Dákúndábọ̀ bá mú fọ́nrán fídíò ẹ̀yìn fọ́nrán móhùnmáwòrán ibi tí o ti níṣe ni Àbáṣà jẹran sunkún sí tẹ́ fi gbọ̀nà ọ̀run lọ́hùn tó o bá lè rí bíi CCTV ẹ̀ tó o bá lè rí bí kúrú ibi tó ti ṣéun tó o bá lè rí mu adákun kọ́kọ́rọ́ àgádágodo ńlá rèé lọ fi tẹnu ẹ̀ pa má jẹ́ kọ́rọ̀ padà jáde má lẹ́nu rẹ o. wọ́n pe àdùn Mustapha wọ́n pè ní ìjà lóòrọ̀ tòní pé tí o bá lè ti rí fọ́nrán òun jáde dákun pé Àbáṣà òun ẹ̀jẹ̀rán sunkún sí orí obìnrin kan lẹ́yìn tí ṣe tí bàbá ìgbọ̀nà ọ̀run lọ pé ibi ó gbà wáyé ló gbà lọ dákun rí lọ tẹnu ẹ̀ pa mọ̀jà padà gbọ́rọ̀ rọ̀ mọ́. ayé kan náà ni ayé kan náà ló wà. Àdámẹ́wá yóò là. Àdámẹ́wá yóò là. ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Àdámẹ́wá àwọn náà mọ̀ tún gbé pátákó kọ́lọ̀ mọ̀ wá sáànú báyìí o kò bá tiẹ̀ tí ò ní tiẹ̀ láàmú báyìí gan ní lẹ́gùn tá a bá dé yìí o wọ́n mọ̀ fún gbòòrò ayé bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin a ò nílé gba o we no go gree we no go gree o we no go gree wọ́n ní wọ́n ṣèwọ́de tako bí wọ́n ti ṣe yọ olùdíje sípò gómìnà ní ọ̀dọ̀ wọn bẹ̀ tí wọ́n ní wọ́n yọ Fọdákúò gẹ́gẹ́ bí ẹni tó lẹ́tọ̀ọ́ láti díje o làwọn náà bá bẹ̀rẹ̀ sí ní kórógùn náà kókó dóná fásán dayọ. làwọn náà wá sọ pé àdígbà. náà bẹ̀rẹ̀ sí ní pátákó polongo jẹ́ náà tún gbà kọ́lé dáadé pé sẹ́ẹ̀ inú ògbà àlàyé ògbà ní gbogbo ẹ̀ akẹ́kọ̀ọ́ méjì ṣiṣẹ́ ni. yóò wà dànù báyìí ni yóò fi ṣe àwàdà ni. ó dà bó bá rí bẹ́ẹ̀ ń kọ́ bàbá
ọjà o ẹ̀yìn níṣẹ́ ni èmi náà ń wò kẹ̀kẹ́ wájú mi bó ti lọ apá àríwá òun náà apá àríwá náà ń wú èmi náà torí mo fẹ́ jẹ tóòsì káfí ní apá àríwá ń bẹ̀ o kódà bí n balẹ̀ apá ìyẹ́ rẹ̀ kan tó fi gbé lọ bẹ̀ o ẹ̀yìn níṣẹ́ ni ìpínlẹ̀ Bauchi náà ń dàrú gùdùgùdù báyìí lọ́wọ́ àwọn olóṣèlú ẹgbẹ́ òṣèlú APC PRP gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbéná ojú ẹkùn ara wọn kí ni ń ṣẹlẹ̀ olùdíje kò sólùdíje ẹ̀yìn lórí ọ̀rọ̀ ẹ̀sùn pé ó sọmọ wa kò sọmọ wa owó tó ná lórí ìpolongo gbogbo ó di fàákájà láàrin wọn àfi kọ́ lòun bá a dá sọ̀rọ̀ kíákíá. ẹ̀yin tó bá fẹ́ fi iná jó ni yóò kọ́ fi jóra rẹ̀ wò. kókó fi jóra rẹ̀ wò kó rí bó ṣe rí àwọn aṣojú ìjọba ilẹ̀ South Africa tí wọ́n ṣe bẹ́ẹ̀ wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà tán wá rí ọmọ olódò dẹ bàbá bá mọ̀ mọ́jú bàbá bá kágbẹ́dà àwọn ló bá ká mọ́ra bàbá bá kọ̀ pàkọ́ sí wọn bàbá bá mọ̀ wọlé lọ́kẹ́ bàbá ní ọmọ olódò dẹ ààrẹ ilẹ̀ wa mọ̀ ni wọ́n mọ̀ mọ́ lójú o wọ́n ní wọ́n mọ̀ dá wọn lóhùn o látàrí bí wọ́n ṣe ní ẹ̀rọ fẹ́ rí ààrẹ ní ẹ fẹ́ rí àwa ẹ fẹ́ rí èmi ẹ fẹ́ rí mi. láti South Africa. lẹ́tí wá. ẹ máa tẹ̀sí sílẹ̀. ó dáa o ààrẹ ò kàn fọ́ọ̀hún wọ́n ní bàbá kan wọlé bí gbàdé kábíyèsí bá dìde lórí àpèrè tí kábíyèsí bá wọlé. tí kábíyèsí bá lè kó lápèrè kẹ́kẹ́ bàjẹ́. kábíyèsí kan wọ́n ti wọlé bàbá bá wọlé. ọlọ́mọdé ló tù. àbí bàbá bá wọlé lọ wọ́n bá ní àwọn òṣètò láti rí yàn. kábíyèsí ọlọ nínú òṣètò. bó kì í ṣe níjẹ́ ìdúrà Nàìjíríà nìkan gbogbo àgbáyé ni wọ́n ti fìlì ẹ̀. gbogbo àgbáyé ni. wọ́n ti kán ṣoṣo nírú. kódà Ghana gan ò tẹ̀ fẹ́ rí wọn wọ́n ti kán oró ń wò. Ghana gan ò fẹ́ rí kọ́ ló wọn. káwọn náà wọ́n ti fi náà àgbẹ̀là jó alẹ́ sẹ̀ àgbẹ̀ máa fi náà àgbẹ̀là jó wọn lọ́wọ́. ok yorùbá iná irú àbílẹ̀ wà. àbẹ̀là ni àbẹ̀là jó yàn gan wọn kàn sí ọ rí. inú sì bí mi púpọ̀ sí ọ n tó sọ̀hún mi lérò pé ó yẹ kó jẹ́ olóṣòro ẹ̀ kéṣe ń tà ń fẹ́ lọ́dọ̀ rẹ ló sọ̀hún. bàbá jẹ̀kọ̀ àdáríje wíwú. eléyìí tó lọ sọ̀hún ó dàbí pé o ti ń ṣe àwọn ẹ̀yà ń bọ̀ díẹ̀díẹ̀ báyìí o. ẹ̀yin wo. o ti ń ṣe àwọn ẹ̀yà ń bọ̀ díẹ̀díẹ̀. àwọn ìyá. torí ibo tún gbá ń bọ̀ mọ́ àwọn ìyá ń bọ̀. mo ní ó dàbí pé o ti ń ṣe àwọn ẹ̀yà o ti ń ṣe wà ń bọ̀ díẹ̀díẹ̀ báyìí. àkó tó sọ̀rọ̀ ń tá a sì wá tẹ́tí sí ọ tá a láà fẹ́ gbọ́n tó sọ̀hún ó kọ́ dàbí pa fi gbogbo àkọ́ ọ̀hún àìfi ṣòfò. àìsàn Yésùfù ní màá ń fèsì sí àwọn ọ̀rọ̀ kan tí Peter Obi sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Peter Obi ó ní tó ṣeun ó ló bá àwọn ló jẹ́ gbà ó ní kì í sọ̀rọ̀ táwọn expect pé kí Peter Obi ó sọ ló sọ ń bi tẹ́fì yẹn. bàbá lẹ́gùn bàbá ẹni òjò kò sẹ́ni tó lè múni sí o bàbá sì tún ní kò ní ìjọ mọ́ kò sẹ́ni tó lè gbé arílé ẹjọ́ nítorí rẹ̀ o ilé ìwé Unilag mọ̀ ti di fápọ̀ǹda o lórí ọ̀rọ̀ pé ẹ gbọ́dọ̀ bọ́ra yín lọ́wọ́ mọ́ léèwé pé ẹ kíra ọlọ́kùnrin sóbì ẹ wà bọ́ra yín lọ àbẹ́ ń dìmọ́ra yín gbàgìgbàgì wọ́n ní lórí ọ̀rọ̀ òfin tí wọ́n ní wọ́n gbé jáde wọ́n ní wọ́n tún ti wọ́n náà ti fà á ya o wọ́n ti pòǹda o nígbà tí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ sí wọ́n ti tù àmọ́ gbẹ̀yìn débẹ̀ lítà. kódà bó bá jẹ́ pé ẹ̀ka ètò ẹ̀kọ́ ló lọ́hùn jẹ́mi náà ò bọ́ ọ̀ká lọ síbi bẹ̀rù ò bó ṣe jẹ́ pé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn náà tutọ́ òkè fojú gbà á wọ́n kò lè ìfẹ̀hónúhàn tó ti ìwọ́de eléyìí tí wọ́n ní ó ní agbára kan kò sí ní tó fàájú wípé wọ́n lẹ́ni tó ti fi ìgbà kan jẹ́ ẹ̀yìn ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ nínú àhámọ́ òun wọ́n ní wọ́n gbọ́dọ̀ rèé lọ yọ arákùnrin òun lẹ̀ wọ́n ní bàbá yọ ńlẹ̀ o wọ́n ní kòkò lè gbẹ̀yìn kó gba ṣoṣo o. lórí ọ̀rọ̀ bọ̀dàdé ẹni bẹ́ẹ̀rẹ̀ baálẹ̀ tí à ń jẹ lẹ́nu tí àti ìjẹtọ́ tá a sì rún bíi gúgúrú yìí o tá a wá di ọmọ arún gúgúrú wọ̀lú o ó mọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n mọ̀ ti pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá o wọ́n ní kí ó gbé àlàyé Adéyẹmí ọ̀hún ipe kó máa gbé bọ̀ túrútú. kó gbé ní àpá àyàkáwá. kódà kan gbọ́nù pọ́npọ́n wọkọ̀ wọn. kó di wíwọ́ kó di fífà. ká máa gbé bọ̀ wá sílé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí o àwọn fẹ́ bá a ní gbólóhùn ilé ìgbìmọ̀ asòfin olópàá bẹ́ẹ̀ fún ọ̀gá ọlọ́pàá yanyan ńlẹ̀ wà ní àhín. ọlọ́wọ́ ṣe níṣe ni àwọn ọmọ ológun náà wọ́n mà tún kọ àkọlù mìíràn tí ìbá tún wáyé lánàá ní ìpínlẹ̀ Katsina báyò wọ́n ní bó tẹ̀ jẹ́ pé kò dín ní 40 ọmọ èèyàn eléyìí tí àwọn sọ̀rọ̀bàlú tí wọ́n rán ní ọ̀run àṣàtì o ọgbà bẹ́ẹ̀ ni àwọn ọmọ ológun wọ́n tún kọ
ipa mẹ́nìgbàgbé táwọn aṣọ̀rùbàlù sà láti tún jí àwọn kan gbé lọ. ọ̀dà bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe kábẹ̀sì ní bó a ṣe ṣe ò ní pápápá ẹ̀yìn tí à ń ṣe kínní àti láàwí lóòrọ̀ tù ní òun. ẹ̀yìn ṣáájú ètò ìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wáyé nípínlẹ̀ Ọ̀ṣun bí gómìnà Adeleke mọ̀ sọ pé àṣẹ lọ́ba máa ń pa ọba yìí dàbà o àti pé nísìnyí kò sí ẹnì kankan tó lè sọ pé ẹ̀hún ó jí ìbò gbé lọ tàbí ó sì màgòmágó ìbò ó ní kí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kárẹ̀ lọ fọkàn wọn balẹ̀ o pé kò sí ewu lẹ́gbẹ̀gbẹ̀rún ẹ̀kọ́ ọ̀fẹ́ ìdọ́bẹ̀ ní tí a lè máa rí bẹ́ẹ̀ àti pé kò sí ewu lóko bí iṣẹ́ bá ṣe gé àparò tá a gbọ́ nígbà tó bá fò ní ó ní bí ètò ìbò bí ó sì wáyé ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní kí olúkúlùkù rè lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn ó ní tó bá sì ti gbà tán ó ní ká rí pé ajáde lọ́gọ̀rọ̀ láàkó ètò ìbò ọ̀hún olúkúlùkù wá dìbò fún ẹni tí ó bá wù ú ó níbi tí ó bá ti wù ú sí tó bá dì sí náà ni kó máa retí bí èsì rẹ̀ bí ó ṣe lọ o ó ní bẹ́ẹ̀ pé àwọn kan káyọ̀ òkè wípé ó ṣeé ṣe kí bẹ́ẹ̀ àwọn ò jí ìbò àbí wọn ò ní jí ìbò wọn ò yí àwọn ò ní yí wọn ò ṣe amọ̀gòmọ́gó àbí wọn ò ní ṣe mọ̀gòmọ́gó onírọ́ ni gómìnà ló máa kéde ọ̀rọ̀ yìí èyí ń gbà tí ó ń kópa nínú àwọn ètò kan bí ìpolongo eléyìí tí ó wáyé ní òkè ìlà èyí ní ìjọba ìfẹ́dayọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó wá fi yé gbogbo àwọn èèyàn lójú dá wọn lójú wípé sẹ́ẹ̀rí o ìbò yín yóò di kíkà tó bá di ọjọ́ 15 gbogbo nǹkan yóò sì lọ ní wẹrẹrẹ sẹ̀rẹ̀ kò sí ewu kankan tí ó ṣẹlẹ̀. ó dáa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà ọ̀rọ̀ wọn náà tún lé léyìí o gómìnà Adémọ́lá Adélékè ni wọ́n mọ̀ ti fi ọwọ́ sí kí àwọn òṣìṣẹ́ ìjọba ní wọ́n ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé ilé wọn fún tòní ọjọ́ ìṣẹ́gun kí wọ́n lè bá níṣẹ́gun lórí káàdì ìdìbò wọn ní gbígbà o wọ́n ní kí kó wá kó lo àǹfààní náà láti lọ́ọ́ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn o wọ́n ṣàlàyé eléyìí pé àwọn tí ọ̀rọ̀ sí kan ní òṣìṣẹ́ ìjọba òun náà ni kò yọ àwọn tí ìjọba ìbílẹ̀ náà sílẹ̀ o kódà tẹ dórí àwọn iléèwé aládàáni àti àwọn iléèwé ifáfitì oje àwọn iléèwé gíga mo fẹ́ wí o kódà wọ́n ní ìgbà tí olórí òṣìṣẹ́ ti ń sọ̀rọ̀ fún àwọn oníròyìn o inú ọ̀rọ̀ tó fi léde ìyún ẹ̀dà àyànlẹ́yẹ àìná ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ìjọba ti pàṣẹ o wípé aṣíwájú ti sọ wípé kí gbogbo òṣìṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ọ̀ṣun níyàn kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n dúró sílé wọn lónìí o kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ́ọ́ gba káàdì alálòpẹ́ wọn o kì í ṣe léètẹ́ ẹ̀wà túndé tẹ́ẹ̀ni ẹ̀ ráàyè lọ́ọ́ gba káàdì alálòpẹ́ yín o wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ pé lóòótọ́ gbogbo òṣìṣẹ́ náà lè kúrò lọ́fíìsì lọ́ba náà wọ́n ní àwọn tí iṣẹ́ wọn ṣe pàtàkì tó ṣe kókó ipe bí àwọn elétò ìlera àwọn ẹ̀ṣọ́ aláàbò làbáǹbá wọn ní kò kan àwọn o wọ́n ní àwọn náà láǹfààní àti wà lẹ́nu iṣẹ́ wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn náà ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni wọn orílẹ̀-èdè Nàìjíríà sì ni wọ́n pẹ̀lú wọn ní kan yọ síra láàrin ara wọn bẹ̀ kan yọ síra ní àárín ara wọn o nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún gómìnà ìyún Malam Ọláwálé Rasheed o èyí tó fi léde ní àná òde yìí náà ni pé ẹ̀yin òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀dúró lé yín lónìí ẹ lọ rí gba káàdì alálòpẹ́ yín láti lè fi dìbò nínú ìbò tó ń bọ̀ lọ́nà ní oṣù tí àwọn ò lọ kan yìí o gíwá ọ̀rọ̀ káàdì ìdìbò àwọn èèyàn túyáyá lóòótọ́ o ńgbà mo dé mi mo fẹ́ gba tèmi nílé ìsà kódà nílùú Ìlànà báwo yẹn ṣe rí mi wọ́n rò pé obo ní káàdì rẹ̀ mo ní transfer lèmi máa ṣe o bàbá ọjà ló dé yìí ẹ fún bàbá ọjà ní káàdì mo gbọ́ dẹ́ndé ọ̀rọ̀ mo yá dákẹ́ làwọn ara ń ka àwọn èèyàn o bẹ́ẹ̀ ni wọ́n ti pè láti ọ́fíìsì àádẹ́kì pé obi òun bọ̀ o ẹ fún káàdì rẹ̀ o mọ́gàjì o ìjọba ló lórí bẹ́ẹ̀ nígbà mo sì dé bẹ́ẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ mo yá dákẹ́ torí táwọn ìlú bá ya lùyàn bẹ́ẹ̀ o ara ń kan wọ́n o bó wá wẹ tí ń sọ̀rọ̀ sí mi torí ọlọ́mù ẹ̀wọ̀n náà ẹnìkan ò lè dédé látẹ̀yìn Ọlọ́run ti dá àwọn kan Ọlọ́run ti dá àwọn kan a sì gbọ́dọ̀ gbà fún. ó dà ìwé mi wọ́n sọ pé a gbé àwọn apá kan yín ga ju apá kan lọ bó ṣe rí gan-an nù. jábọ̀ karòyìn mo sábà pé mo gbọ́rọ̀ ìyá gbin mọ̀ karòyìn ẹ̀ àgbà ní máa ní torí pé wọn gbà pé àwọn ò fẹ́ gbà pé Ọlọ́run ti dá àwọn kan ju àwọn kan lọ. ó
ó sì yà gbà fúnra wa àgbà fúnra wa náà nìjà yóò lójú. ó dáa bó ṣe jẹ́ pé ọkọ̀ ọ̀dọ̀ INEC ló gba ológun lọ́hùn dákun má jẹ́ ọkọ̀ òun jẹ́ mi náà lé mi náà ń bá ọ lọ́hùn níbi tí ó ti jà pé a sì retí àbálọ́pàá yìí o àbọ̀ ìwádìí tí ẹ fẹ́ ṣe òun náà ni ìta sì retí ní òtíjà mọ́tàṣe o iléeṣẹ́ elétò ìdìbò lọ́dọ̀ ti sọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun o wípé lórí káàdì ìdìbò wa táwọn kan gídìgàn kù kan lè lọ jí kó lọ́hùn a sì ń wo tí àwọn ọlọ́pàá tó ń fún wa gẹ́gẹ́ bí ààbọ̀ yín ni ó júwe ibi tí àtàkùkọ wa yóò kọjú sí bẹ́ẹ̀ bá sọ sí náà ni ó júwe ibi tí ìgbésẹ̀ táwọn náà ó gbé o láti mọ̀ bí àátú PVC mi àátú tẹ̀ fọ́wọn tí wọ́n lè lọ jí káàdì ìdìbò wọn gbé lòun àbí àní tútẹ̀ ṣáájú ètò ìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí ẹni ó jẹ́ kọmíṣánná àpapọ̀ fún àjọ elétò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà àti alága fún ètò ìròyìn lájọ òun tẹ́ fi mọ́ ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò èyí ò Muhammadu Haruna ni ó mọ̀ sísọ lójú eégún ọ̀rọ̀ òun o láàkó tí ó ní ìfọ̀rọ̀jẹ̀wọ̀ pẹ̀lú àwọn ikọ̀ akóròyìnjọ tí mọ̀jàlá náà tí ó gbẹ̀yìn bẹ́ẹ̀ lánàá ti ṣe ọjọ́ ajé láàkó tí ó wá ń fèsì oníṣẹ́ rí àkọlù táwọn gídìgàn kó àwọn afurasí aṣèrùbàlù kan tọ́wọ́ ṣe sí ojúkò wọn èyí ò ní agbègbè odò ọ̀tìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n láwọn sì ń retí ní tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ó sọ fún wọn pé ààbọ̀ ìwádìí wa rèé o wọ́n láti gbà yìí àwọn fi ojú léde wọ́n fetí léde gbogbo ẹ̀ náà ni wọ́n fi léde o wípé kí iléeṣẹ́ ọlọ́pàá kó fún àwọn lábọ̀ àmọ́ wọ́n sì ń retí wọn títí di ọ̀la àwọn fẹ́ obi tí ìjọrọ̀ ọ̀hún tí ó wò sí o tó bá ní ibi tó bá wó sí ẹja mọ̀ bóyá kárẹ̀ lọ tẹ káàdì ìdìbò aládòpẹ́ fún àwọn tí wọ́n jí tí wọ́n kó lọ́hùn tàbí ká sì fi èyí òun lẹ̀ bóyá oníṣẹ́ tẹ́ ẹ̀ ṣe láti bá a fi gbà á padà ẹ̀yin iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà ní sọ bẹ́ẹ̀ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀dà tí wàá máa wo eléyìí tí ń bẹ iwájú mi yìí o ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni òun náà ni ó mú kí wọ́n jẹ́ kó di mímọ̀ fún gbogbo aráyé báyìí o eléyìí tí ọ̀rọ̀ tó tún jáde tí barista yun amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó sì buwọ́lù gẹ́gẹ́ bí agbẹnusọ fún ikọ̀ ìmọ́lẹ̀ tí wọ́n ń polongo fún ìmọ́lẹ̀ o ló ṣàlàyé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá tó fi léde hùn wọ́n ní ó ti dé etí gbọ́ àwọn o ọwọ́ àwọn sì ti tẹ̀ ẹ́ ojú àwọn sì ti rí etí àwọn ti gbọ́ o lórí bí ó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ó sọ ọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ tó fi léde nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bẹ ní tí lọ lọ́wọ́ tí à ń retí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn ẹ̀kọ́ nípa ìmọ̀ ìsìláàmù ó ní wọ́n ní ó sọ̀rọ̀ ló kọ àjọ múríkì tó ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan síbẹ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó sọ ló jẹ́ àsán ìṣinilọ́nà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fẹ́ ṣe gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ó fẹ́ ṣì wọ́n lọ́nà nínú ọ̀rọ̀ tó fi léde ọ̀hún o léyìí tí wọ́n rí gẹ́gẹ́ bí wípé èèyàn ń polongo fún ẹgbẹ́ òṣèlú APC o wọ́n ní kò tiẹ̀ wá yà wọ́n lẹ́nu gan nínú ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ṣàlàyé pé àkọ́kọ́ defense o ó ṣe pàtàkì kí ajẹ́kó di mímọ̀ fún yísà ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá wípé èyí gẹ́gẹ́ bí ẹnìkan bí bọ́mọ ẹgbẹ́ òṣèlú APC nìyí kílẹ̀ tún fẹ́ wí ta ni ajá ìbágbé tí kì í bá ṣe elégbò àbítálẹ́sẹ̀ ìbágbé ìjọ́dá fún oje tí kì í bá ṣe elégbò lórí ìkọlù ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń ṣe sí ètò ìṣèjọba gómìnà Adémọ́lá Adélékè o wọ́n ní téèyàn bá wo sàkún ọ̀rọ̀ náà ìpè gbogbo ọ̀rọ̀ yìí náà ó ti dá lé ọ̀rọ̀ òṣèlú lórí wọ́n sì ṣe ń yé wa bẹ́ẹ̀ ti ṣe ń sọ kéèdélẹ̀ gan táwa gan ti ń gbọ́ ó sì ti ní etí táwa náà sì ti fi gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ síta wò ó ló ti fi hàn dájú ṣáká pé ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹ̀ ń jà fún ó lẹ́sìn gbogbo tẹ́ ẹ sọ lórí ọ̀rọ̀ mùsùlùmí déhùn ẹ ti ń mú ẹ̀sìn bọ̀ṣèlú báyìí ó ní ó ti wá ń yé wa ipe ibi tẹ́ ẹ bìlọ́ǹgì sí kí n sọ lédè èbó náà àti máa mọ ibi tí ẹ tò sí o kò wá jẹ́ tuntun kò sí tẹ́ ẹ fẹ́ sọ tí kò ti yí a ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí pé lórí eléyìí tí ẹ ti tẹ ní ẹgbẹ́ dání gan àti mọ olùdíje tẹ́ ẹ gbé lọ ó ṣàlàyé pé lóòótọ́ ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá tí lè ti rìnrìn àjò tó pọ̀ títí dé ìpínlẹ̀ Kaduna
láàkó tí a ṣe ètò ìdìbò tí ó lọ eléyìí tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó káwọ́ gbé Malam Nasir El-Rufai lẹ́yìn oníṣẹ́ àwa gbàgbé ni ṣebí El-Rufai ní lọ ń polongo fún lónìí náà ń kọ́ ọ̀rọ̀ ti wá fojú hàn ẹ̀kọ́ ti sojú múmu ó ti yé wa náà pé ntẹ́ gbé dání náà ni pé bẹ́ẹ̀ ṣe lẹ́ǹbọ̀ náà ó náà ni àti ibi tí ẹ fẹ́ gbà ó ní àwa náà àti ṣetán bá ibi tẹ́ gbà ó ẹ lè ráyè tu débi pé ẹ wà dé o ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tó lọ ṣẹ̀mọ̀ bí lọ́ọ̀yà bá kọ̀wé èyàn ó pé èèyàn bíi mélòó kan láti mọ èyàn ó kà tí ọlọ gan-an ilé ìwòye o tí bá gùn lé àdìkò lórí ètò. kó mọ̀ jẹ́ pé sítórì ilé nìkan là á wà. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. ọ̀dà ọ̀ṣun mọ́gàjì ọ̀káàbọ̀ láti apá abẹ́hùn jẹ́ ń sáré lọ ìpínlẹ̀ ọ̀yọ́ kí n sáré lọ bẹ̀hùn láti lọ wo bí nítorí pé ibi tí àlàáfíà ti ń gbéjọba gan nù. ní bí nǹkan ṣe ń lọ lẹ́ka ètò òṣèlú náà ló gbé mi náà lọ ìpínlẹ̀ ọ̀yọ́ o ẹni tó wá jẹ́ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC nípínlẹ̀ ọ̀yọ́ tí gbogbo èèyàn mà sí sẹ́nitọ́ Sarafadin Ali ni ó mà ti wá ṣe ìlérí báyìí ò bá mọ́gàjì máa gbọ́ mi o. ó ní lẹ́ka ètò ẹ̀kọ́ ó ní mùdùmúdù ìjọba àwarawa ó níbi tóun ti bẹ̀ sí ní múṣẹ́ṣe tóun bá èdè lórí àlééfà nù o olówó kọ́ ni pé àwọn ìlànà kan bóun ṣe àgbékalẹ̀ rẹ̀ ó lákọ̀ọ́kọ́ kẹsẹ́lẹ́ ní ó ní àdínkù jọjọ yóò dé bá bí àwọn ọmọ ṣe máa ń pọ̀ lápọ̀ jù ní yàrá ìkẹ́kọ̀ọ́ ní kejì olóhùn rí pé owó tí wọn ó máa ná bóyá fún ìgbà ìgbádùn àwọn akẹ́kọ̀ọ́ ìrúgọ́gọ́ òde bá olóhùn yà kúkú sí owó olóhùn yà á sọ́tọ̀ fún wọn ó ní iṣẹ́ tí wàá rí olóòtú wa fi ọba lé o olóhùn wa rí pé àwọn nǹkan èlò ẹ̀kọ́ ọ̀fẹ́ bíi ìwé ìwọ ni báírò ìwọ ni pẹ́ńsù rúlà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìwé àjákọ àti ìwé kíkà ó ní gbogbo ẹ̀ ó wà bíbà fún àwọn akẹ́kọ̀ọ́. ó wá rí fún ìdí èyí o ó ní nǹkan tó yẹ jẹ́ oṣooṣe bọ́gàjì ó ní pẹ́pẹ́ dìbò fún wa ní 2037 o tẹ́lẹ̀ ti dì fún wa ẹ máa jayé lọ kò sí ẹ máa jẹ lọ kò sáwẹ̀ ní tí sẹ́nẹ́tọ̀ àlí sọ fún wa lóòrọ̀ yìí nígbà tí sẹ́nẹ́tọ̀ àlí ń dáhùn bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn oníròyìn tó ń da ìbéèrè bò ó pé ṣé gómìnà lẹ́lẹ́pẹ̀ráyé àbí àwétí gómìnà wọ́n ní kí ni tẹ́tẹ́ nílẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe gan níbi àpéjọ àwọn oníròyìn kan tó gbé ètò rẹ̀ kalẹ̀ ní ìlú Ìbàdàn níṣẹ́ ni gómìnà máa ń sọ fún wọn olùdíje sí ipò gómìnà ọ̀hún níṣẹ́ ni sọ fún wọn o wípé tí n bá ẹ lè débẹ̀ àkọ́kọ́ tí nǹkan ṣe fún yín rèé àwọn yòókù ẹ̀ tún máa rí ní sítẹ̀ǹtẹ̀lé bá sì máa mú wa. ọ̀dà èmi náà ti gba ìpínlẹ̀ Ondo lọ tí bàbá gba ìpínlẹ̀ abínibí tèmi lọ. àṣepàṣepàrọ̀ kò ní í séwu. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ondo ni wọ́n mọ̀ ti bínú tán o wọ́n mọ̀ yẹn mú fẹ́ràn bí wọ́n ṣe ń mú wọn ni wọn mọ̀ gbọ́ yìí o wọ́n láfi látàwọn bá rẹ́yìn abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ àwọn o wípé àfi tí ọba ṣe bẹ́ẹ̀ tí ó fi ipò lẹ̀ wọ́n ní àwọn ò ní padà sí ilé ìgbìmọ̀ asòfin o wọ́n ní abẹnugan ọ̀nàrẹ́bù Ọlámídé Ọládìjí wọ́n láfi tí ọba kọ̀wé fi ipò rẹ̀ lẹ̀ o lórí ìnákúnà àti bó ṣe bàná owó tó tó mílíọ̀nù 24 tó jẹ́ ti ìpínlẹ̀ Ondo tí wọ́n yà sọ́tọ̀ o ipe wọ́n fi máa ṣe àwọn ìpínlẹ̀ tí wọ́n ti rí epo tí a mọ̀ sí ti Ọ̀ṣọ́bádẹ́ẹ̀kì o wọ́n ní bo ni bàbá kó ibi ni wọ́n kó owó oṣó lọ débi pé wọ́n wá pàtì dé ibi tí wọ́n wá rí lórí dẹ́ẹ̀kì o wọ́n ní owó ọ̀hún làwọn ó yọ jígàtì tí àwọn wù jáde. àbí mọ́gàjì. mo kúkú ń gbọ́ o wọ́n ní ọ̀rọ̀ yìí náà ni ó mọ̀ di ariwo níbi tí àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ọ̀hún tí wọ́n ti kọ́kọ́ ṣáájú tí wọ́n ti pè kí abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ipe kí ó kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ tàbí kí ó dojú kọ ìyọnípò kí àwọn òye àgámọ̀ nídìí lórí ọ̀rọ̀ owó tí ibi tó kó owó Ọ̀ṣọ́bádẹ́ẹ̀kì sí o wọ́n ní owó yìí làwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ò wù jáde bó ti wù kọ́ mọ́ wọ́n wá ṣàlàyé nígbà tí àwọn ìgbìmọ̀ tí wọ́n ní tó wà níbi àwárí owó yìí àti bí ọ̀rọ̀ ṣe lọ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ látẹnu alága wọn ìyẹn Ọlátúnjí Fábíyì ó ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ondo ni wọ́n ti jókòó tí wọ́n ti fi okòó sọ̀ọ́dúnrún o láti rí i dájú pé àwọn ò ní lọ sọ́fíìsì o títí dìgbà tí abẹnugan wọn tí yóò fi kọ̀wé fipò sílẹ̀ o wọ́n ní àwọn 11
nínú mẹ́rìndínlọ́gbọ̀n ọmọlẹ́gbìmọ̀ asòfin òun náà ti pàtọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n sì ní pé no going back èbó ni wọ́n fi sọ ò wípé àwọn ò ní padà sẹ́yìn wọ́n ní àwọn ọmọ Ísírẹ́lì gan wọn go back o wọ́n tẹ̀síwájú náà ní bó ti wù kó pẹ́ tó wọ́n sàdé ibi tí wọ́n ń lọ wọ́n ní ọ̀rọ̀ ṣàwà ní wọ́n ti wà bẹ́ẹ̀ tí wọ́n fà lọ lọ́dọ̀ yín lọ́hùn-ún. níṣẹ́ ni gómìnà Ayédàtiwa Ahmed ti bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ àhesọ ìròyìn kan tí wọ́n ń gbé kiri báyìí pé òun ti ṣe òṣèlú ṣekúṣẹyẹ báyìí ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn wípé wọ́n ní òun ò fẹ́ ṣe olóòótọ́ sí ẹgbẹ́ òṣèlú APC mọ́ wípé dàbí pé òun ti kọ ẹgbẹ́ òṣèlú mìíràn mọ́ra o gómìnà òun ni ó mọ̀ sẹ́ àwọn ìròyìn yìí pẹ̀lú bí ó ṣe ń ṣe lálàyé pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ o ṣáájú ètò ìbò gbogbogbò tọdún 2027 tí ó wà nílẹ̀ yìí wípé kò sí ní tó jọ bẹ́ẹ̀ pé àṣìgbọ́ àṣìwí àti ìṣinilọ́nà gbáà ní ìròyìn lè jẹ́ ó sì lóun mọ àwọn tí ń bẹ nínú ìdí ọ̀rọ̀ yìí ó pé ọwọ́ kan òṣèlú ní bẹ lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń rán kan ẹ̀ tí wọ́n rán mọ́ lẹ́sẹ̀ yìí o nígbà tí ó sì payá ọ̀rọ̀ ṣe ẹni ó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ni o ó ní fún ẹ̀yìn àwòrán kan tá a mọ̀ sí fọ́tò kan ni ó mọ̀ sí àfihàn gómìnà Ayédàtiwa o níbi tí ó ti dúró ní kẹ̀kẹ́kẹ̀kẹ́ pẹ̀lú ẹni tó jẹ́ olùdíje sí ilé ìgbìmọ̀ asòfin ní àárín gbùngbùn èyí ti ìpínlẹ̀ Ondo ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tí gbogbo èèyàn mọ̀ sí sẹ́nẹ́tọ̀ Ayọ̀ Akínyẹ̀lúrẹ̀ ní ilé ìjọba yìí ní gbàgede ilé ìjọsìn tí ń bẹ nílé ìjọba tí ń bẹ nílùú Àpò Olóyè Mẹ́kun nínú ọ̀rọ̀ eléyìí tí olórí akọ̀ròyìn sí gómìnà ìpínlẹ̀ Ondo èyí ọkùnrin Ebenezer Adéníyàn tí ó fi léde ó ní iṣẹ́ rí o ẹlọ́gọ́gọ́rọ̀ yìí fi kọ́gi oko lọ́rùn òbí ń bá ṣèyàn ní fi kọ́ lọ́rùn ṣe rí ní tí àwọn èèyàn ń gbé kì í gómìnà òfin ìgbà kankan ṣe lòdì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC o nítorí pé orísun ẹ̀ gan-an lẹ́yìn kò sì ní tàpá sí lábẹ́ bó ti wò mọ́ ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn tí ń gbọ́rọ̀ kiri hùn àti mọ̀ yín a sì mà ṣe yín àmọ̀ yín àmọ̀ ẹ̀yìn tẹ̀ ń gbé kiri ẹ̀yìn alábòsí ẹ máa ṣàbòsí yín lọ àmọ́ fínígàbẹ̀ tí adìyẹ tó kò mọ́ bọ̀ ní ọwọ́ mi mọ́ o. ọ̀dà èmi tí wá ti wọ̀ pínlẹ̀ Delta bí ojú ọ̀nà mo wà lẹ́ẹ̀kan ọ̀dọ̀ àwọn ìyá Delta ló lọ. ìyá ọmọ gbọ́ náà báyìí mo ti adébẹ̀ ìròbò wẹ̀dọ̀ àdójúkọ ohun ìgbépẹ́rẹ́gì ìjà kaná ó ní mo mọ̀ ń wò nínú ẹgbẹ́ òṣèlú APC ní gígúnlẹ̀ tí ń gúnlẹ̀ o ni mo mọ̀ rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ rẹ́ra wọn nímú níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ Sátidé eléyìí tí ọmọ forí sánpọ́n o eléyìí tán ṣe ní ẹfúrúm ní ìpínlẹ̀ Delta o ẹ wá máa gbọ́ gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ṣojú rẹ̀ ṣẹlẹ̀ ló mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ pé ìpàdé yìí ó ní ọmọ yọrí sí gbódòǹrósọ o níbi àwọn tí ó wá síbi ìpàdé náà ti ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣàkàṣàkà síra wọn tó sì di pé wọ́n ń kura wọn lẹ́sẹ̀ o tí ẹni tí yóò gbé síà tó ń gbé sí bẹ̀rẹ̀ sí ní gbé síà o tí ẹni tí yóò ju òkò ń ju òkò ẹni tí yóò pàgò mọ́lẹ̀ pò mọ́ ń pàgò kò yé mi o inú mọ̀ bí wọn náà mọ̀ ní o gbogbo bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú bí wọn náà ní lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ní ìpínlẹ̀ Delta o gẹ́gẹ́ bí àtúnṣe gbọ́ wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn tó wà níbi ìpàdé náà ó ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n fara kásá tí wọ́n fara gbọgbẹ́ o tí oníkálukú sì mọ̀nà ilé olówó rẹ̀ o wọ́n ní àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni pé wọ́n ní olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Delta òun náà wà níbi ìpàdé ọ̀hún tí wọ́n sì rí tí ó bẹ̀rẹ̀ sí ní pín fọ́nrán bí ìkọlù ọ̀hún ṣe bẹ̀rẹ̀ sí ní tó ṣe bẹ̀rẹ̀ tó sì dànà ìrànyìn o nígbà tó ti ṣàlàyé ọ̀rọ̀ pé wọ́n ní pé sẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ gbé yìí sẹ́ẹ̀ òun náà kọ́ ni ẹni tí a jọ fi ẹnu kò sí wọ́n ní wọ́n tiẹ̀ wá tiẹ̀ fúnra wọn sọ rárá nu ọ̀rọ̀ ọ̀hún tó fi di pé wọ́n fọwọ́ rẹ́ra wọn mú tó fi di pé ìwọ ṣe bẹ́ẹ̀ mi mo mẹ́gbẹ́ òṣèlú APC pa tẹ́lómi náà sì sọ pé àtìkìtù wa ni àkànná àwọn àjọ̀dẹ́gbẹ́ ìbí gan àjọ̀dẹ́gbẹ́ òṣèlú APC lẹ́ẹ̀ni ìyóò tún wá ń kọ́. wọ́n sì rò fúnra wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní. wọ́n rí bẹ́ẹ̀ nǹkan bó ṣe ní gbàgbó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Delta o kò mà gbẹ̀yìn ní ìpínlẹ̀ Delta o irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Bauchi o ní apá òkè ọya ilẹ̀ wa Nàìjíríà níbi tí ẹgbẹ́ òṣèlú APC tó ti PRP làwọn náà tún ń gbé tẹ́lẹ̀ ìjàkálá wọ́n sì kalẹ̀ fúnra wọn báyìí o bóyá ó dàbí pé wèrè láfi wèrè làwọn lọ́wọ́ fẹ́ bá fi ètò ìbò yìí ṣe báyìí o wọ́n ní ìṣáájú ètò ìbò tí ó wáyé ní ọdún 2027 nílẹ̀ wa Nàìjíríà o
ẹgbẹ́ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ti ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP nípínlẹ̀ Bauchi èèyàn lábẹ́ Muhammadu Abdullahi Abubakar àti sẹ́nitọ́ Shehu Buba Umaru ni wọ́n ti bẹ̀ sí ní sọ̀kòrò síra wọn ìbákù bí ọ̀rọ̀ kódà wọ́n tẹ̀ fẹ́ máa lẹ òkò lẹ àfọ́kùgò tó ti ògúlùtù ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jù ú síra wọn kíni tí ó fa ọ̀rọ̀ yìí wọ́n bira wọlé pé ńbolo tí ó tó fi ń polongo. àwọn fíìmù tí alọ́sùn ti ń lọ díẹ̀ díẹ̀. ńbọlẹ̀ mi náà ti ná tí mo ti ń polongo kí ló ń tàn ọ́ pẹ̀lú owó ìpolongo mi ńbolo ti fẹ́ mà ṣé mo sọ pé mo sẹ́sọ owó ni tá a fi ń ṣe ìpolongo ni àbí bò ní ọmọ ìwádìí rántó láàárín wọn ò mọ́gàjì. ọ̀rọ̀ àwọn aṣojú ilẹ̀ South Africa tí wọ́n wá sórílẹ̀-èdè wa Nàìjíríà ní ìyẹn náà ní ìṣẹ́jú méjì wọ́n ní àmọ́ lọ òun náà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ lánàá òde ni wọ́n ti dẹ́yẹ sí wọ́n gbójú wọ́n kọ́lé ságbójú fún àwọn tí wọ́n gbé dìde láti ilẹ̀ South Africa o láti lè wá rí ààrẹ ilẹ̀ wa eléyìí tí ààrẹ South Africa Cyril Ramaphosa tí ó gbé dìde o lórí ìkọlù tí wọ́n ṣe tí àwọn ọmọ Nàìjíríà ní ilẹ̀ South Africa o tí ó sì ní pé kí àwọn òjíṣẹ́ tí ó gbé dìde ọ̀hún àwọn aṣojú tó rán wá sórílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ ní bàbá mọ̀ yarí o ní bàbá mọ̀ kàn tí kò bá àwọn aṣojú yìí ní ò fún wọn ní ààyè rárá láti lè rí o nígbà tí wọ́n ní bàbá ṣe bẹ́ẹ̀ tán kọ àgbádá wọn lẹ̀ tí wọ́n sì wọnú ìyẹ̀wù lọ kódà nígbà tí wọ́n ní wọ́n wá lẹ́yìn ọjọ́ Ẹtì wọ́n rí bàbá àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó tó gbà wọ́n lálejò ṣàlàyé pé wọ́n ní wọ́n sọ pé wọ́n ń bọ̀ tẹ́lẹ̀ náà ni wọ́n tún wá ní àná òde òun náà mọ̀ tún ní bàbá náà bá tún sọ kọ́ tí wọ́n yọjú sí wọn tí wọ́n ní pé kí wọ́n lọ rè rí mínísítà tí ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ọ̀rọ̀ abẹ́lé pé kí wọ́n lọ rè bá ìyọ̀n aṣojú Ṣọlá ẹnìkan ò láyé òun ni ó mọ̀ síbẹ̀ tí ó yọjú sí wọn. mọ̀ọ́dínmọ̀gẹ̀ tí à ń ṣe àlàáfíà torí pé bí fìlà bá kọjá pé péjú yóò di bàbá ṣọ́ọ̀ sí nǹkan nígbà tí wọ́n ti ṣẹ́jú sí wa báyìí ẹni ká wa máa bẹ̀ sínú apá ẹnìkan ò láyé ṣọ́ọ̀bù wa má ẹnìkan ò láyé bí ó kọ́ ta ẹbí ó kọ́ tí ó lẹ̀ ká tán ǹjẹ́ lóko tìmílẹ́yìn ìgbàlájọ bí ọ̀pọ̀ ọmọ wòlíì tá a jọ sí láàárọ̀ yìí Kàbírù Kọ́mọláfẹ́ àti ìfimọ́ àpọ́nlé spọ́ọ̀tù náà tó náà wọlé bọ̀ ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ lóko baálẹ̀ ọ̀làlà bíi tí mo délé fún. ó dáa títí ìgbà bí ọ̀tá àwọn pàdé Abdul Fatah Agiwada tẹ̀lé lórúkọ tìbú ká pé ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ ẹ máa bá a nìṣó láwọn ètò ọlọ́kọ̀ọ̀jọ̀kan ẹ gbàdúrà dọ̀bà ẹ ṣeun tẹ̀ ń gbọ́. Akọ́ládé Adékọ́lá ọmọ bàbá Overseer OBO lórúkọ tèmi ẹjá tó pàdé sórí ṣe dáadáa láti Good Morning Nigeria fún tòórọ́ tó ní dáago 9 bálù ire o.